Alhamdulillahi Rabbil Alamin. Ọpẹ́ ni fún Olúwa ọba tí ní gbogbo àgbáńláyé tí ń tọ́jú rẹ̀. Wal aqibatu lil muttaqin. Àti bọ̀tán dáadáa ó sì máa bẹ gbogbo àwọn olùbẹ̀rù Ọlọ́run. Wala udwana illa ala zalimin. Ìbánisọ̀tọ̀ ò ní sí fẹ́nu kankan bí kì bá ṣe àwọn alábòsí ènìyàn. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Mi ò ní yé jẹ́rìí pé lókè yí àti ilẹ̀ lọ́hun àti níyàn kan sọ lọ́hun ọba wa tí ò sórogún fọ́lọ́hun náà. Lahul mulku wa lahul hamd. Òun ló ní ọlá, òun ló ní ẹ̀yìn, òun ló lọ́pẹ́. Shahadatan. Ìjẹ́rìí kan ní ìjẹ́rìí mi yìí. Adakhiruha li yawmin la yanfa'u malun wala banuna illa man ata Allah bi qalbin salim. Ìjẹ́rìí náà mú tọ́jú ẹ̀ sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run yìí bọ́ yìí sì yá ọ bá mi mú pamọ́ di ọjọ́ kan tó ní kálukú wà tó jẹ́ sí pé kò ní sowó ò ní wúlò, ọmọ ò ní wúlò, dúkìá ò ní wúlò, àfẹ́ni ó bá wá báwọ̀ Ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́ ní ó wúlò. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله. Ní ó sì ní yé jẹ́rìí pé aṣíwájú ọ̀gá wa Ànábì wa Muhammad ẹrú Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ní è. Sayyidul anbiya wa imamil atqiya. Aṣáájú gbogbo àwọn ànábì Ọlọ́run, òun ni ìmáàmù aṣíwájú gbogbo àwọn olùbẹ̀rù Ọlọ́run káfàtà. Ballagha ar-risala. Ó jíṣẹ́ Ọlọ́run o. Wa adda al-amana. Ó sì mú gbàfipamọ́ tí wọ́n tọ́jú rẹ̀ fún, ó mú wá ní pípé. Wa nasaha al-umma. Ó sì ṣì gbogbo àlèúmà létí inú àti títà. Wa kashafa al-ghumma. Gbogbo ìbànújẹ́ wa ó mú kú. Allahumma salli wa sallim. Olúwa ṣe kéṣe ìgẹ́ o. Wa barik ala abdika wa rasulika. Ṣàlbárkà fẹ́ rí ọ̀dọ̀ jíṣẹ́ rẹ̀ ni. Wa safiyyik. Àṣàyàn rẹ̀ ni. Alladhi khatamta bihi ar-risala. Ẹni tí Ọlọ́run bá fi close gbogbo tí jẹ́ ṣe àtọ̀yọ̀ rẹ̀ wá. Wa ataytahu ash-shafa'a. Tó sì ní òun ní kó sì pẹ̀, òun ló gbé ìpẹ̀lẹ́ lọ́wọ́ ń jọ́lì kí a máa pẹ́ máa gbà wọ́n lẹ̀. Wal maqam al-mahmud. Àyè tó ga jùlọ ni tẹ́nìkan ò lè débẹ̀, tẹ́nìkan ò gbọdọ̀ débẹ̀, tẹ́nìkan ò sì gbọdọ̀ tẹ́bẹ̀. Ọlọ́run ó jogún ẹ̀ fún Ànábì ó bùn. Wa ala alihi wa sahbihi. Kíkẹ́ náà má dúró rí Ànábì kó máa bá àwọn ará alé rẹ̀ àtàwọn sàábé rẹ̀. Wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. Àtàwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tó fi di ọjọ́ ẹ̀san. Amma ba'd. Lẹ́yìn náà, Fa innal insan ẹ̀rí ènìyàn fi rihlatil hayat níbi ìrìn ìgbésí ayé rẹ̀ tí ń rìn khilala umrihil madid láàrin àsìkò tí fi ń lo ayé rẹ̀ ọjọ́ orí rẹ̀ lọ́ni wa fi masirati ad-da'iba àti níbi ìrìn rẹ̀ tí ń rìn lọ́gbà lil iqamati fi daril khulud láti lọ gbé ilé tí a ní kó ń bẹ̀ láíláyé máa nì tí ń rìn lọ ibẹ̀ tó fẹ́ lọ gbé bẹ̀. kal musafir Ó dà gẹ́gẹ́ bí arìnrìn àjò ní ya'muru masafatin ba'idatin fi rihlatihi al-qasira aw at-tawila. Ó dàbí ẹni tó rìnrìn àjò tó wà lórí jọ́nì, ìrìn àjò kékeré lórí ní, ìrìn àjò gúngùn lórí ní, ìsà ń rìn lọ. Fala budda min zadi. Ẹni ó bá fẹ́ rìnrìn àjò kò sí tàbí ṣùgbọ́n ó gbọ́dọ̀ palẹ̀ mọ́ kó ní ìpèsè, kó ní tí ó gbé dání, kó ní báàgì tí ó dẹrù sínú. Wa hadha az-zad Ẹ̀rí báàgì ní lọ́gẹ́jì ní tá ń wí ní. laysa ta'aman aw sharaban aw libasan. Ṣé oúnjẹ láníkè èèyàn dì síbẹ̀, kìí ṣe omi láníkò dì síbẹ̀, kìí ṣe aṣọ láníkò dì sínú lọ́gẹ́jì rẹ tó ń gbé lọ rìn àjò. wa huwa fi nafsi al-waqt Lásìkò bákan náà, laysa malan aw 'aradan min a'rad al-hayat. kìí ṣe owó, kìí ṣe kan nínú àwọn nǹkan lò ayé yìí táa máa ń lò, ìpara ní, ìtọ́tẹ̀ ní, ìtọ́jú ní, gíláàsì ní, gbogbo táwọn obìnrin máa rí sínú báàgì wọn ní irú ẹ̀kọ́ la ní ó dì. أعراض الحياة التي يعتد بها الناس. Èyí tó jẹ́ sí pé àwọn nǹkan lò ayé tó pé táwọn èèyàn bá sábà táà máa ń lò táà bá bí táà lòdè táà bá ń lòdè. وفي التسلط على الغير. Àti láti táà máa mú dání táà fi borí ẹlòmí pé bẹ́ẹ̀ nǹkan bá dá mi lọ́nà, ọ̀bẹ ń bẹ́nu àpò mi, ìdá ń bẹ́ẹ̀, ìbọn ń bẹ́ẹ̀, ogun bẹ́ẹ̀, irú èyí ń kọ́ là ń wí. لأن مثل تلك الأمور Nítorí pé gbogbo ìta wí ní tó jẹ́ tayé tá a sọ tán nísìnyí. لا تخدم إلا الجسد. Gbogbo eléyìí pátá gbá ara nìkan ni wọ́n ń sìn, ara ni wọ́n ń fàbọ̀ fún, ara ni wọ́n ń dáàbò bò. ولا تفيد إلا في الحفاظ على صاحبها
فترة وجوده في دنياه kò wúlò kankan fún kankan bí kì bá ṣe kó kàn dáàbò bo ènìyàn tó ní ọ̀bẹ ni àdá ni ìbọn ni ogun ni gbogbo oúnjẹ ni kò wúlò kan bí kì bá ṣe fásitì gbà tó ń tàn bá fi ń bẹ láyé nìkan ni ó fi wúlò mọ́. أما الزاد الحقيقي wá rí ìpalẹ̀ mọ́ ìpèsè gidi gan tá à ń sọ fẹ́ kó palẹ̀ mọ́ rẹ̀. الذي يصلح حال الفرد في الدنيا òun náà lè tí ó wúlò nígbà tá a bá sí láyé. ويحقق له السعادة في الآخرة في الدنيا ويحقق له السعادة في الآخرة òun náà ni ó sì mú wa rí oríire àti fọkànbalẹ̀ ayé àti tọ̀run. وهو التقوى. òun náà ni bẹ̀rù Ọlọ́run òun la ní ó palẹ̀ mọ́. يقول سبحانه وتعالى ọba alẹ́kẹ́ ọlá tí ó sírò ẹ̀níyàtọ̀ ń sọ náà Al-Qur'ani wípé وتزودوا Olúwa ní ẹ palẹ̀mọ́ dáadáa فإن خير الزاد التقوى èyí tó dájú nínú palẹ̀mọ́ tá ní ẹ palẹ̀mọ́ ní ìbẹ̀rù Ọlọ́run ní واتقوني ẹ bẹ̀rù èmi Ọlọ́run يا أولي الألباب ẹ̀yin tẹ́ nílaka ń kùn tẹ́rí yín pé ẹ bẹ̀rù èmi Ọlọ́run ẹ kọminú mi. وإذا كانت تلك الآية الكريمة kódà bójá tí a sí pé áyàta kà fún wa tán alápàálẹ̀ jùlọ yìí قد ارتبط نزولها بالحج ó sígbà tí ó sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ rẹ̀ ṣe dédé àsìkò Mákà ní له ارتباط بأعمال الحج أو السفر إلى الحج ó ní ṣe pẹ̀lú hajji àbíṣe hajji àbí ní àrìjò lọ Mákà. وتوجه الأمر فيها إلى الحجاج níbẹ̀ àṣẹ tọ́rọ ń pa ń bẹ̀ ọkọ̀jú ẹ̀sọ́dọ̀ àwọn aláàjà فإنها تشمل كل عمل يتوجه إليه المسلم àmọ́ àṣẹ ní kí kò dúró lórí tí wọ́n nìkan gbogbo ṣẹ́tẹ̀ ènìyàn tí mùsùlùmí bá kọjú sí tó bá dáwọ́lé ní àṣẹ ní gbọ́dọ̀ débẹ̀. وكل قصد يقصده gbogbo èròǹgbà tí ènìyàn bá ti gbèrò gbogbo àdáwọ́lé àdọ́kànlé rẹ̀ gbogbo ìpátáláyà yìí ń tọ́ka sí. سواء كان ذلك في الشعور أو التفكير أو في التصرف والسلوك. ó ṣeéṣe kó pé níbi ìrònú rẹ̀ ní níbi ìfúramọ́ rẹ̀ ní níbi ìwà rẹ̀ ní níbi ìṣe rẹ̀ ní gbogbo ìpátágbà ló gbọ́dọ̀ hàn bẹ́ẹ̀. وأهم ما ينبغي التزود بزاد التقوى. ètò wa pàtàkì jùlọ táà fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ìpèsè kalẹ̀ لدار الآخرة. òun náà ni ilé gbẹ̀yìn alìkìyàmà ọ̀run wa ọjọ́ tọ̀hún tí èsè tì ayé tọ̀hún tí èsè ayé tì hìn التي لا ينفع فيها إلا العمل. èyí tó já sí pé iṣẹ́ rere lọ́rùn wa ń bẹ ni. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. Ọlọ́run ní ọjọ́ náà lọ́jọ́ tó yẹ pé owó àtọmọ ò ní wúlò bí mo tó báyìí gbogbo agbára mi ò ní wúlò àfẹ́ni wá bá Ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́ ọkàn tó lálàáfíà ní ó wúlò. والتقوى في معناه هي اتخاذ وقاية بين المرء وكل ما يبعده عن الله. bẹ́ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run tá ń sọ yìí túmọ̀ rẹ̀ òun náà ní kéèyàn wà kọ́ wá gàgá kọ́ wá tí ó fi díra rẹ̀ láàrin òun àtàwọn ènìyàn àti gbogbo tí ó gbé jìnà sí Ọlọ́run kó díra rẹ̀ mọ́ kó sèfà rẹ̀ kó fẹ́ǹsì rẹ̀. أو كما قيل أو يروى من بعض العلماء àbí báwọn kan ti sọ náà àwọn àlùfáà wa أنه التقوى أن التقوى تعمل بطاعة الله على نور من الله. Ọlọ́run náà ni ìtẹ̀lé Ọlọ́run lórí ìmọ́lẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run wọ́n ni tí jẹ́ bẹ̀rù Ọlọ́run náà ni àwọn àfáà mi tún sọ bẹ́ẹ̀. ترجو ثواب الله tó jẹ́ sí pé a máa fi retí ẹ̀san Ọlọ́run وتترك معاصي الله على نور من الله. tó sì fi àwọn ẹ̀ṣẹ̀ Ọlọ́run sílẹ̀ gbogbo lè ta wí lórí ìmọ̀nà Ọlọ́run lórí ìmọ́lẹ̀ Ọlọ́run lórí ìkọ́ni máa ṣe Ọlọ́run ní مخافة عقاب الله تعالى. láti lè máa bẹ̀rù ìyà Ọlọ́run ọba tó lè jùlọ pé kí ìyà náà má jẹ wá. وقد حدد القرآن الكريم معنى التقوى. Al-Qur'ani alápọ̀lẹ́ jùlọ ní ti ṣàlàyé tí jẹ́ ìbẹ̀rù Ọlọ́run fún wa.
ومعالم المتقين àtàwọn àmì táà fi ma àwọn olùbẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀rọ Al-Qur'ani ńlá kalẹ̀ في كثير من آيات القرآن níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn àyá Al-Qur'ani lọ́lọ́run ti làámálẹ̀ tó fọ́ gbanagana tí gbogbo ń kálukú bẹ̀rẹ̀ sí ìsàá يقول تعالى ọba tó ga jùlọ níhìn àti lọ́hun ní sọ́nà Al-Qur'ani wípé يا أيها الذين آمنوا Olúwa ní ẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin mùmínì mo pè yín ẹ̀lẹ́ sí dáadáa lẹ́wà قوا أنفسكم وأهليكم نارا ẹ kóra yín àtàwọn ẹbí yín ẹ kóra yín kúrò níbi iná ẹ gbéra yín jìnà sí náà ويقول Ọlọ́run tún sọ pé أفمن يتقي بوجهه سوء العذاب Ọlọ́run ní ẹ̀rẹ́ ni tí ń bẹ̀rù tó fẹ́ǹsì ara rẹ̀ kúrò níbi ìyà Ọlọ́run tó burú pé kó má jẹun ni سوء العذاب يوم القيامة ìyà Ọlọ́run ní ọjọ́ àlìkìyàmà وكما تشمل التقوى اجتناب المحظور bákan náà tí wọ́n ń pè ní ìbẹ̀rù Ọlọ́run òun náà ní ká jìnà sí èèwọ̀ Ọlọ́run تشمل أيضا فعل المأمور به káwà máa ṣe ntọ́lọ́run ọba ní ká ṣe ntọ́lọ́run ọ̀rán wa ká kò níbi ìrégbè والقيام بما أوجب الله على العبد من الطاعات káàtí gbá dìde láti ṣe gbogbo ntọ́lọ́run ọba pa lẹ́sẹ̀ pé kí gbogbo ẹrú Ọlọ́run ó tẹ̀lé tòun níbẹ̀ إنها مجانبة للسوء وفعل للخير òun náà ni ìbẹ̀rù Ọlọ́run náà ni ká jìnà sáburú ká sì ṣe rere وهذا هو المراد بتقوى الله eléyìí la gbà lérò pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tá ń wí ni في كثير من الآيات iná lọ́lọ́run gbà lérò níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà nínú Al-Qur'ani وقد قيل في تفسير قوله تعالى nígbà tí wọ́n ń ṣe àlàyé gbólóhùn ọba àlékè ọlá yìí wọ́n ṣàlàyé ń bẹ̀ اتقوا الله حق تقاته ẹ bẹ̀rù Ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ní pàápàá bẹ̀rù Ọlọ́run náà إن معناه wọ́n ní ìtumọ̀ àyàtà kàyí ìtumọ̀ rẹ̀ ni pé أن يطاع òun náà ni pé ká tẹ̀lé Ọlọ́run فلا يعصى ká sì má ṣe Ọlọ́run ويذكر ká má dákọ̀ Ọlọ́run فلا ينسى ká má gbàgbé Ọlọ́run ويشكر ká dúpẹ́ fọ́lọ́run فلا يكفر ká má ṣe kèfèrí ká má ṣàìmóore sọ́lọ́run أما عن ملامح المتقين ẹ wá rí àwọn àmì tá a fi mọ̀ pé ẹni Ọlọ́run lẹ́ni yìí sámú báwọn Ọlọ́run báwọn ẹni Ọlọ́run tí máa rí ومظاهر التقوى àti àmì tá a fi mọ̀ bẹ̀rù Ọlọ́run pé ń bẹ níbì kan ọbẹ̀nu ilé kan ń bẹ ládùúgbò kan ń bẹ nílé kan التي كونت شخصيتهم وسيرت سلوكهم òun náà ni àwọn wàyí náà ni ó máa jẹ́ ìjẹ́nìyàn rẹ̀ tí ó máa bẹ fún náà ni ó sì máa wù níwà فقد عبر القرآن الكريم عنها ẹ̀kọ́ á ní sọ nípa ẹ̀ báyìí pé في كثير من níbi الآيات ọ̀pọ̀lọpọ̀ ayé Al-Qur'ani lànà bí ẹ̀kọ́ á ní ti sọ والمتقون ó ní ó láwọn olùbẹ̀rù Ọlọ́run في تصوير القرآن àwọn olùbẹ̀rù Ọlọ́run bí Al-Qur'ani ti ya fọ́tò rẹ̀ fún wa هم الذين يؤمنون بالغيب Ọlọ́run ní àwọn náà làwọn tí wọ́n gba kọ̀kọ̀ gbọ́n tá a sọ fún wọn pé ń bẹ iná ń bẹ àlìjánnà ń bẹ màláíkà ń bẹ Ọlọ́run ń bẹ gbogbo ẹ̀ wọ́n gbàgbọ́ pé bẹ́ẹ̀ ò ti rínú ni ويقيمون الصلاة olùbẹ̀rù Ọlọ́run lẹni tí ń bá ń kírun bọ́ọ̀ bá kírun ọ̀bẹ̀rù Ọlọ́run náà ni ومما رزقناهم ينفقون àwọn náà làwọn tí wọ́n máa ń ná nínú tọ́lọ́run bá fún wọn gbogbo ẹni tí bá tọrẹ gbogbo ẹni tí ọwọ́ rẹ̀ ọ̀bá sì ìjàpá olùbẹ̀rù Ọlọ́run náà ni والذين يؤمنون بما أنزل إليك Ọlọ́run ní àwọn tí wọ́n gba tí wọ́n ànábì tá a sọ̀kalẹ̀ sí wọ́n ànábì tí wọ́n gbà á gbọ́ olùbẹ̀rù Ọlọ́run náà ni وما أنزل من قبلك wọ́n gba Al-Qur'ani gbọ́ wọ́n gba àwọn tírà àtàkọ́kọ́ náà Tòrátà Ìnjílà wọ́n gba gbogbo ẹ̀ وبالآخرة هم يوقنون wọ́n gbà dájú pé àlìkìyámà ń bẹ ọ̀run wà والمتقي ẹ lé olùbẹ̀rù Ọlọ́run tá ń wí yìí ومن آمن بالله òun lẹ́ni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ واليوم tó الآخر gbàjọ́ ọgbẹ̀yìn gbọ́ والملائكة tó sì gba àwọn màláíkà gbọ́ pé wọ́n ń bẹ والكتاب tó sì gba tàwọn tírà Ọlọ́run gbọ́ والنبيين ó sì gba àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ré kọjá pé wọ́n wà bí Kùránì ti wí níbẹ̀ náà lórí وآتى المال على حبه irú ẹni bẹ́ẹ̀ tó mú tí tó ní tó wù ú ná tó wá fi ń tọrẹ fún Ọlọ́run ذوي القربى واليتامى ń fún àwọn والمساكين alásùnmọ́ rẹ̀ ń fún àwọn ọmọ òrukàn ń fún àwọn aláìní وابن ń السبيل fún àwọn tí ń bẹ lórí ìrìn àjò tí wọn owó tán lọ́wọ́ wọn tí wọn ọ̀rọ̀ náà gbà mọ́ والسائلين وفي ń الرقاب fún àwọn tí wọ́n gbé kòrò bá wáwájú rẹ̀ pé ẹbùn wá nítorí Ọlọ́run ń fún àwọn tí ń bẹ nígbèkùn tí wọ́n ń bẹ lẹ́wọ̀n وأقام
الصلاة ẹni tá a wí yóò fi rún lẹ̀ àṣìbẹ̀rù ọlọ́run ọ̀yọ̀rún lẹ̀ èèyàn tún kírun وآتى الزكاة ó tún yọ zakati nínú owó rẹ̀ والموفون بعهدهم إذا عاهدوا èyí sàwọn tí wọ́n ṣàdéhùn tí wọ́n ò ní má déhùn ṣẹ wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ náà tí wọ́n máa yájú lé wa pé ká dìbò fáwọn tí wọ́n ò ní má déhùn ṣẹ gbogbo àwọn tí wọ́n bá ṣàdéhùn tí wọ́n sì má déhùn ṣẹ olùbẹ̀rù ọlọ́run ní gbogbo wọn والصابرين في البأساء والضراء وحين البأس Olúwa ní àwọn tí ń ṣe sùúrù lásìkò dẹ̀rùn wọ́n ṣe sùúrù lásìkò nira lásìkò tọ́fọ́ṣẹ́ tágbàkò bá wọn tájàlú bá wọn nígbà tí wọ́n ń bẹ lójú ogun nígbà tí wọ́n ń bẹ lójú ogun ayé wọ́n ṣe sùúrù wọn mú mára olùbẹ̀rù ọlọ́run làwọn eléyìí nì ويصف الله أيضا المتقين Olúwa tún ròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run níbòmíì بعد أن يذكر أنواع النعيم الذي يتمتعون به في الجنة nígbà tọ́lọ́run ti sọ oríṣiríṣi àwọn ìdẹ̀ra àwọn ìgbádùn àwọn ìkẹ́ tọ́lọ́run ó fi pàdé wọn lálìjánnà بأنهم الذين يقولون Ọlọ́run ní àwọn olùbẹ̀rù ọlọ́run ni làwọn tí wọ́n máa wí gbólóhùn báyìí wípé ربنا ọlọ́run wá o إننا آمنا فاغفر لنا ذنوبنا ọlọ́run agbọ̀ọ́gbọ́ o fẹ́ríjì wá وقنا عذاب النار ọlọ́run ọba mọ́sà gbé wa jìnà síbi ìyà náà mọ́jà wọ náà mọ́jà tọ́wò mọ́jà bá wọn débẹ̀ الصابرين Olúwa ní àwọn tá a wí ní àwọn onísùúrù mà là ń wí olùbẹ̀rù ọlọ́run ní àwọn tí ì ṣe sùúrù púpọ̀ والصادقين àwọn olódodo tí ì ṣe òpòrọ́ kí lé owó tí ì ṣe òpòrọ́ kí èkó jìbìtì ẹ àwọn tá a wí nù ni والقانتين àwọn afáragbolẹ̀ fọkàngbólẹ̀ fẹ̀mí gbólẹ̀ fọlọ́run là ń wí والمنفقين àwọn olùnáwó àwọn olùtọrẹ àwọn tí wọn láwọn rárá bó tilẹ̀ kọ́ ọmọ là ń wí والمستغفرين بالأسحار àwọn tí wọ́n dìde bílẹ̀ bá má bọ̀ lásìkò sàárì tí wọ́n wà mú tẹ̀sùbá astaghfirullah astaghfirullah wọ́n ma wá tọrọ àforíjì tí lè fi mọ́ bá wọn bẹ̀ وفي آية أخرى ọlọ́run tó ń sọ ń bò mí nínú àyà mi nínú Kùránì kan yìí náà يصفهم بأنهم الذين ينفقون في السراء والضراء ọlọ́run bá ń ròyìn gba àwọn olùbẹ̀rù ọlọ́run yìí pé àwọn tá a wí làwọn tí wọ́n ná owó wọn nígbàtí ara bá dẹ̀ wọ́n nígbàtí ara bá ní wọ́n والكاظمين الغيظ àwọn tá a wí ni wọ́n pa ìbínú mì wọ́n gbé ìbínú mì bẹ́yàn bá kọlù wọ́n sì mú mára والعافين عن الناس àwọn tí wọ́n yé pé ìjà yá tuntun jà bọ́ bá dọ̀run àjà aláyà tún jà wájú Ọlọ́run àwọn tí wọ́n yé wí bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ó forí jì tán bá ti ní sọ́rì ó ti lọ́tàn òun náà ti gbà kó ti tán والله يحب المحسنين Ọlọ́run máa fẹ́ràn gbogbo àwọn èèyàn tí ń ṣe dáadáa báyìí o والذين إذا فعلوا فاحشة Ọlọ́run ní ẹ̀rí àwọn tó jẹ́ sí pé ńgbà tí wọ́n bá wú àbàjẹ́ kan tí wọ́n bá wú ẹ̀ṣẹ̀ أو ظلموا أنفسهم àbí wọ́n ṣe àbòsí kan fúnra wọn táwọn náà rí pé àbòsí làwọn ṣe yìí ذكروا الله Ọlọ́run làwọn rántí Ọlọ́run ni wọ́n dákọ lẹ́sẹ̀kẹsẹ̀ فاستغفروا لذنوبهم wọ́n wá tọrọ àforíjì níbi ẹ̀ṣẹ̀ wọn pé Ọlọ́run àṣèyí kò dá mọ̀ pé kò dá fèríjì wá ومن يغفر الذنوب إلا الله ta ló sì lè forí ẹ̀ṣẹ̀ jì ni tó jọ Ọlọ́run náà lọ bí ولم يصروا على ما فعلوا àwọn- وهم يعلمون àwọn eléyìí làwọn tí wọ́n yé sọ pé ayé ń ṣe irú ẹ̀ kí ni mo tí ì ṣe tẹ́nìkan ò ṣe rí rárá o wọn ò ní takú ti ibi ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n sì mọ̀ pẹ́ṣẹ̀ làwọn ṣẹ̀ ومن صفات المتقين nínú àwọn ìròyìn tí ń bẹ fún olùbẹ̀rù Ọlọ́run tá a fi mọ̀ wọ́n pé eléyìí olùbẹ̀rù Ọlọ́run ni ما يحكيه القرآن عنهم من أنهم قبل رحيلهم من الدنيا عن الدنيا òun náà ni tí Kùránì gbà lọ́dọ̀ ẹnu wọn tó sí wọn jẹ ipé kó tó di pé wọ́n fayé lẹ̀ wọ́n gbọ̀nà ọ̀run lọ كانوا قليلا من الليل ما يهجعون àwọn náà làwọn tó jẹ́ sí pé ìwọ̀nba díẹ̀ làwọn fi sùn lóru tí ilẹ̀ bá ti mọ́ wọn tají àbí tó bá ti dàrí òru wọn tají wọn yẹn náà fílà وبالأسحار هم يستغفرون tó bá di àsìkò tá a máa ń jẹ sàárì ni ọba wọn pẹ̀lú tẹ̀sùbá wọn tí wọ́n máa tọrọ àforíjì astaghfirullah Ọlọ́run foríjì wa àwọn kan àrùn gbà náà وفي أموالهم حق للسائل àwọn والمحروم tá a wí yìí àwọn ò ní sọ pé ńgbà tó sàn ń ṣiṣẹ́ kí lòrú ń wò wọ́n wà á mú nínú owó wọn ni wọ́n á fún àwọn aláìní wọ́n á fáwọn tí ń tọrẹ ويجمع كل ما تقدم من الصفات قوله تعالى gbogbo òròyìn tá a wá ti rò látàárọ̀ yìí nípa àwọn olùbẹ̀rù Ọlọ́run yìí ẹ jẹ́ mọ̀ pé àyà ọ̀rọ̀ Ọlọ́run míì wà tó kó wá kó gbogbo ẹ̀ tán lẹ́ẹ̀kan náà والذي جاء بالصدق وصدق به Olúwa ní ẹ̀rẹ́ ni tó mú òdodo wá àtàwọn tí wọ́n gba òdodo lọ́wọ́ rẹ̀ أولئك هم المتقون
Ọlọ́run láwọn olùbẹ̀rù Ọlọ́run náà ni ẹ má wá wọn káàkiri máa nábì àti gbogbo ẹni ó bá gbàgbọ́ olùbẹ̀rù Ọlọ́run láwọn eléyìí ni. أي أن المتقين ìyẹn ni pé olùbẹ̀rù Ọlọ́run tá ń sọ yìí هم الذين يصدر عنهم الخير òun náà làwọn tó jẹ́ sí pé wọn a máa fa oore وهم مقتنعون به wọn a sì máa wá láti ṣe oore náà يعني يصدر عنهم الخير oore ni wọ́n máa ṣe ni wọ́n máa sọ nípa wọn وهم مقتنعون به wọn a sì dún nímọ̀ oore náà wọn awawọ́ mọ́ مخلصون فيه أن يقين wọ́n a sì máa ṣe àṣeyawọ́ lè tó dá wọn lójú níbi ọ̀rọ̀ náà وهم يقدمون الإخلاص في كل شيء في كل عمل يقومون بها gbogbo ìgbà tí wọ́n bá وفي كل مزاولة يزاولونها gbogbo transaction wọn gbogbo ìbániṣepọ̀ wọn gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe ìbẹ̀rù Ọlọ́run àkóyawọ́ ni wọ́n máa kó عباد الله ẹ̀rí sí ọ̀nà ọmọ pè yín o تأملوا في هذه الآيات ẹ̀rí ìwẹ̀ ni ó bá pé gbọ́ àwọn àyà yìí تأملوا ẹ ronú sí àwọn àyà tá a sọ yìí التي ذكرناها èyí tá a ti dákọ sẹ́yìn yìí afẹ́kẹ́ ronú sí والصفات للمتقين àwọn ìròyìn tọ́lọ̀ fi ròyìn àwọn olùbẹ̀rù Ọlọ́run ẹ ronú sí ṣé wọ́n wà bẹ́ẹ̀ sẹ́mi náà wà nínú wọn تجدون أن هذه الصفات tẹ́ bá ronú dáadáa tẹ́ farabalẹ̀ dáadáa ẹ rí pé àwọn ìròyìn wọn wọ̀nyí قد جمعت كل خير gbogbo orí pátá ni ìròyìn yìí kó sínú gbà وشملت كل بر gbogbo dáadáa pátá ló kó sínú ẹ̀ وأنها تحتوي على الأعمال الظاهرة والمشاعر الباطنة torí pé gbogbo àwọn iṣẹ́ yìí ó kójọ lórí àwọn iṣẹ́ dáadáa tìta téèyàn ó rí pé èèyàn ń ṣe ó sì kójọ lára àwọn iṣẹ́ tinú tó pé inú lọ́hun ló wà Ọlọ́run ló lè mọ̀ سواء في ذلك ما فرضه الدين ó ṣe é ṣe pé inú ta wí yìí bóyá tẹ́sí paláṣẹ tó ṣe lọ́rọ̀ èèyàn fún wa ń bẹ̀m̀bẹ̀ wọ́n ń ṣe من واجبات nínú àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn tẹ́sí ni a ṣe وما حث عليه من محاسن وآداب àti gbogbo ìwà dáadáa àtàwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn Islam gbé kalẹ̀ fún wa ندب المؤمن إلى التخلق بها tó jẹ́ sí pé arọ ènìyàn arọ mùmínì pé kó lò ó kó hùwà bẹ́ẹ̀ وجعلها الدليل الواضح على كمال الإيمان tó sì jẹ́ sí pé a wá fi ṣe àpèjúwe àti àmì tó yanjú láti lè fi mọ̀ pé ẹni tí bá ń ṣe ìmánì rẹ̀ pé يقول المحاسبي alfáà àwọn àgbà Muhasibi wọ́n sọ nọ́rọ̀ wọn في رعايته عن المتقين nígbàtí wọ́n sọ nípa àwọn olùbẹ̀rù Ọlọ́run báwo ni wọ́n ti rí قال Muhasibi sọ nọ́rọ̀ rẹ̀ pé فهم أعز الخلائق أنفاسا àwọn táwí yìí àwọn ni wọ́n dájú ni wọ́n ní lọ́kì jù nínú gbogbo ẹ̀dẹ́ ènìyàn وأنوارهم قلوبا àwọn lọ́kàn wọ́n ní ìmọ́lẹ̀ jù وأغناهم به غنى àwọn sì ni wọ́n ní ìmọ́lẹ̀ jù pẹ̀lú Ọlọ́run tí wọ́n jẹ́ ní tọrọ ọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run jùlọ وأطيبهم عيشا àwọn ní ìṣẹ̀mí ayé wọ́n dùn jù lọ́dájú lọ́rọ̀rùn jù حزنهم ìbànújẹ́ tí wọ́n فيما يسر به الناس ìtàwọn èèyàn bá ń fi rẹ́rìn tínú wọ́n ń dùn sí tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ làwọn eléyọ̀ wà kákò làwọn ọmọ banújẹ́ sí وسرورهم فيما يحزن له الناس gbogbo táwọn èèyàn bá wá ń banújẹ́ sí wọn èrọkọ̀ wọn èkọ́lé wọn èramọ́tò wọn ènípò tí wọ́n ń banújẹ́ sí nínú tí wọ́n máa dùn sí وهربهم مما يرغب فيه غيرهم من أهل الغفلة والغرة nínú àwọn olùpònú táwọn òpònú wá ń wá kiri làwọn ń sá fún táwọn òpònú wá ń sá fún làwọn ń lé mú ويقول عن التقوى nítorí wọ́n sọ nípa àbẹ̀rẹ̀ Ọlọ́run tá wí pé أنها أساس العمل òun náà ní ìpìlẹ̀ gbogbo iṣẹ́ وأصل الطاعة òun náà ló pìlẹ̀ ìtẹ̀lé t'Ọlọ́run وهي أول منزلة العابدين òun náà ní bọ́stọ̀bù àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n ń sin lọ́hun tí wọ́n kọ́kọ́ dé وأعلاها òun náà ní bọ́stọ̀bù wọn tó sì ga jù lọ tí wọ́n ó dé gbẹ̀yìn لأن النوافل بعدها nítorí pé náfìlà ló kù lẹ́yìn rẹ̀ ولا تقبل نافلة إلا بها ẹ̀sìn ni ومعها a lè gba náfìlà àfi pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run la fi gbà وقد أمر الله جل ثناؤه في كتابه Ọlọ́run ọba alékẹ́
ọlá tó gbájú lọ sọ́nà alùtírà rẹ̀ alùkùránì pé في آيات كثيرة بها nínú àwọn ayá alùkùránì tó pọ̀ ní sọ bẹ́ẹ̀ nípa rẹ̀ وعظم قدرها tó Ọlọ́run sì gbé iyì rẹ̀ ó gbéga púpọ̀ وقدر القائمين بها Ọlọ́run ọba sì gbé gbogbo àwọn tí wọ́n bá dúró pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run yìí sípò ńlá ونبه النبي صلى الله عليه وسلم بسنته Ànábì náà sì sí wa nígbẹ́rẹ́ pàkọ́ pẹ̀lú súnnà rẹ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run yìí púpọ̀ وأن المتقين àti pé àwọn olùbẹ̀rù Ọlọ́run yìí لهم مقام التكريم عند الله wọ́n ní ààyè àpọ́nlé ààyè ọ̀wọ̀ ààyè tá fún wọn ní ọ̀nà lọ́dọ̀ Ọlọ́run فهم المكرمون عند الله àwọn lẹ́ni àpọ́nlé lẹ́ni ọ̀wọ̀ lẹ́ni ààyè sí lọ́dọ̀ Ọlọ́run يقول المولى جل وعلا ọba tó ga jùlọ tó dèmi àti rẹ̀ ní sọ́nà Al-Qur'ani wípé يا أيها الناس Olúwa ní ẹ̀yin ènìyàn mọ́ pé yín o إنا خلقناكم من ذكر àwọn وأنثى Ọlọ́run ọba ti dá yín lákọ àtabo وجعلناكم شعوبا وقبائل لتعارفوا àdá yín ní ìran ẹbí ara la dá yín kẹ́ lè máa mara yín pé ọmọ alágbájá ni ọmọ tàmẹ́dò ní إن أكرمكم عند الله أتقاكم bẹ́ẹ̀ ti wá rí ní pupa yín dúdú yín funfun yín gíga yín kúkúrú yín ètò sanra yín tó tẹ́rẹ̀ inú yín gbogbo ẹ̀ ọlọ́gbọ́n yín òpònú yín ẹni ó lápọ̀nlé jù lọ́dọ̀ wọn Ọlọ́run olùbẹ̀rù Ọlọ́run tó dáa jù láàrin yín ni عباد ẹ̀yà ní sí الله Ọlọ́run mo pè yín o اتقوا الله ẹ bẹ̀rù Ọlọ́run o واتقوا يوما ترجعون فيه إلى ẹ sì الله bẹ̀rù ọjọ́ kan tẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run tá a fi gbogbo orígbé ayé yìí lẹ̀ ثم توفى كل نفس ما كسبت وهم لا gbogbo يظلمون kó wà lásán lẹ́sàn tó bá ṣe àní ṣàbòsí fẹ́ nìkan واتقوا يوما Ọlọ́run tún ní ẹ bẹ̀rù ọjọ́ kan sẹ́ لا تجزي نفس عن نفس tí شيئا ẹ̀mí kan ò lè gba ẹ̀mí kan lẹ̀ tẹ́mí kan ò lè so nígbàwọ́ fẹ́ mímí ولا يقبل منها عدل táàsì ní gba ìbọ̀nú sábà mú kẹ̀yìn sí mi kò náwọ́ sí mi látẹ̀yìn nígbà lọ́wọ́ ẹnìkan ولا تنفعها شفاعة bẹ́ẹ̀ sì ní ìṣìpẹ̀ à ń kúnlẹ̀ à ń sunkún à ń sojú mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ alọ́mọbàbẹ́ ẹni wá alọ́mọ̀gbẹ́ ẹni wá alọ́mọ̀gẹ́ ẹni wá alọ́mọ̀afẹ́ ẹni wá kò ní ìrànjọ́ náà ولا هم ينصرون níjọ́ náà wọn ò ní rí ẹnìkan tí ó ràn wọn lọ́wọ́ tí ó ràn wọn sí ẹnìkan ò ní sorúgbọ̀ ọ̀fẹ́ nìkan jọ náà ولو أنهم آمنوا واتقوا Ọlọ́run tó bá jẹ́ sí pé wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ ni tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run bá ti wí fún wọn èyí tí wọ́n gbọ́ tí wọ́n gbà لمثوبة عند الله خير àti ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ló mọ̀ lóore púpọ̀ jùlọ لو كانوا يعلمون tó bá jẹ́ wọn mọ̀ táwọn wí iye wọn dáadáa ni يا أيها الذين Olúwa ní آمنوا ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀lẹ́ o اتقوا الله ẹ máa bẹ̀rù Ọlọ́run وقولوا قولا سديدا ọ̀rọ̀ tó dáa àṣàkáṣà ọ̀rọ̀kára ọ̀rọ̀kọ́rọ̀ èpè ẹ má ṣe ọ̀rọ̀ tó dáa ní ẹ máa wí يصلح لكم أعمالكم bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu Ọlọ́run ní gbogbo ṣe tó kù àtúnṣe fún yín ويغفر لكم gbogbo ìdá ذنوبكم bá wá ṣe láìfí àmójúkò bí láìfí náà ومن يطع الله Olúwa ورسوله ní ẹni bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tó gbọ́rọ̀ sójíṣẹ́ Ọlọ́run lẹ́nu tó tẹ̀lé Ọlọ́run tó tẹ̀lé Ànábì فقد فاز فوزا Olúwa عظيما nírú ẹni bẹ́ẹ̀ ti jèrè èrè rẹ̀ máa tóbi o اللهم اجعلنا من المتقين Olúwa fi wá الأخيار sínú àwọn olùbẹ̀rù Ọlọ́run tí ó máa bẹ̀rù rẹ̀ وعاملنا معاملة عبادك الصالحين Ọlọ́run mọ́sá bá wa الأبرار lò pẹ̀lú ìbálò àwọn olùbẹ̀rù rẹ̀ àwọn tó jẹ́rù rẹ̀ tó jẹ́ èèyàn dáadáa اللهم آت نفوسنا Ọlọ́run تقواها mọ́sá fún ìwọ̀n ẹ̀mí wa ní ìbẹ̀rù rẹ̀ Ọlọ́run nínú ẹ̀ وزكها Ọlọ́run fọ̀ ọ́ mọ́ fún wa أنت خير من ìwọ زكاها náà ló ní búrọ́ọ̀ṣì ló sì ní kàǹkàn tó fi fọ ọkàn fọ́ mọ́ fún wa أنت وليها ومولاها ìwọ ló ní ìwọ ló lágbára lérí ẹ̀ ìwọ ló dáa استغفروا ربكم ẹwọ́rọ̀ lára foríjì Ọlọ́run bá foríjì إنه هو الغفور ọba náà bá láforíjì kẹni lọ́rọ̀ náà ọpẹ́ ni fún Olúwa wa والصلاة والسلام على أشرف رسل ìkẹ́ Ọlọ́run الله àti jẹ́lẹ́kọ́ mẹ́tọ́ mílíọ̀nù òjíṣẹ́ Ọlọ́run سيدنا محمد بن عبد الله aṣíwájú anígbà Muhammad Abdullah أشهد أن لا إله إلا الله وحده لا شريك ní له iye jẹ́rìí pé ọ̀kan sọ́lọ́run ọba wa tí ò sọ́rọ̀ ogún fọ́lọ́run náà أشهد أن سيدنا ونبينا محمدا عبد الله wọ́n sì ní ورسوله jẹ́rìí pé aṣáájú wa ọ̀gá wa nígbà Muhammad Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ní اللهم صل وسلم Ọlọ́run ṣe kẹ́sẹ̀ ìgẹ́ o وبارك على عبدك sàlùbáríkà ورسولك fẹ́rù rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ní
النبي anábì rẹ̀ ni النبي الأمي anábì tí ó lọ ilé ẹ̀kọ́ kan tó sì máa ju bẹ́ni ọlọ́lọ́ وعلى آله وصحبه ọmọ bá ara ilé rẹ̀ bí àtàwọn sàábé rẹ̀ ومن دعا بدعوته إلى يوم àtàwọn náà bá fi pèpè rẹ̀ pèpè ìlànà rẹ̀ ṣe ìlànà ìwà rẹ̀ ṣe wà ẹ̀sìn rẹ̀ ṣe tí ó fi dọjọ́ ẹ̀san lẹ́yìn náà إن الله يأمر بالعدل arájọ́ náà bá والإحسان pàṣẹ káṣe dédé káṣe dáadáa ká fún alásọmọ́lẹ́tọ̀ wọn وينهى عن الفحشاء ọlọ́run bá kọ́ fún níbi tẹ̀mẹ̀lẹ̀kún والبغي ọ̀tẹ̀ àbíjà ìṣẹ́ wá sí fún yín o kẹbà tara bẹ́ẹ̀ máa rántí ọlọ́run أما من ọlọ́run ni طغى abẹ́rẹ́ tó gbẹ́rù gbọ́n rí وآثر الحياة ẹni الدنيا ọgbọ́lá fáyé jọ̀run lọ فإن الجحيم هي irú ẹni المأوى bẹ́ẹ̀ àìkú rẹ̀ là ìwọ náà jẹ̀ yí mi وأما من خاف مقام ẹ̀rẹ́ ربه ní bá bẹ̀rẹ̀ àti dún wájú ọlọ́run ونهى النفس عن eléyìí ni الهوى mọ́ ọ̀rọ̀ fẹ́nu kò tí ó tẹ̀lé fẹ́nu rẹ̀ فالجنة هي المأوى àìkú rẹ̀ là ìwà àlìjánnà يسألونك عن wọ́n الساعة máa bí ọ nípa ọjọ́ àlìkìyámà yìí أيان wọ́n مرساها nígbà òní ó dé gan-an إن أنت من ذكراها wí lemọ́lemọ́ fún wa إلى báyìí ربك منتهاها ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ làṣírí díẹ̀ rẹ̀ wà إنما أنت منذر من ìwọ sá máa ṣe wá àṣìfẹ́ni tí ó bá bẹ̀rù ọjọ́ náà كأنهم يوم يرونها nítorí tó bá di jọ́nà tí wọ́n bá rí jọ́nà لم يلبثوا إلا yóò عشية dàbẹ́ pé wọn ò أو lòdì ضحاها. yálẹ̀ ta àbí rọ̀lẹ́ lásán lọ اللهم أرنا الحق حقا ọlọ́run fòdodo àwọn olódodo وارزقنا اتباعه jálẹ̀ tẹ̀ lódodo náà وأرنا الباطل ọlọ́run fi rán باطلا àwa nírọ́ وارزقنا اجتنابه ọlọ́run jálẹ̀ jìnà sí rọ́ وارزقنا لما تحب ọlọ́run tí wọ́n lọ́wọ́ bá fẹ́ tọ́ وترضى yọ́nú sí ni ó fi lé wa lọ́kọ̀ ọjà máa ṣe اللهم أحسن عاقبتنا في ọlọ́run mọ́sà jẹ́ ká ti bọ̀ tán wọ́n dá níbi gbogbo ọ̀rọ̀ gbá واجعلنا من خزي الدنيا وعذاب ọlọ́run làwa níbi الآخرة ẹ̀sìn táyé àti ìyá tọ̀run اللهم ارفعنا ولا ọlọ́run gbé تضعنا wa gamárẹ̀ wa ń lẹ̀ o وادفع عنا ولا تدفعنا dáàbò bò wa má fi wá lọ́ta lọ واعطنا ولا تحرمنا ọlọ́run bá gbé wa fún wa ní ta fẹ́ mọ́kọ̀ fún wa ọlọ́run já máa pọ̀ sí mọ́jà pẹ̀dí وارحمنا ولا تعذبنا ọlọ́run fún wa ní ta fẹ́ mọ́kọ̀ fún wa وفرج همنا mú ṣòro wa kó واكشف غمنا ọlọ́run mú ṣàbànújẹ́ wa يا kó رب العالمين. wọ́n bá tó rí gbogbo ayé اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا ọlọ́run má fi ẹ̀ṣẹ̀ kan lẹ̀ fún wa ní ayé yìí lálẹ́ ní forí ẹ̀jọ̀ wa ìbànújẹ́ kan láì ní mú kó ولا دينا إلا má fi gbèsè kan lálẹ́ ní bá wa san ولا مرضا إلا má fi شفينا aláàárẹ̀ kan lẹ̀ láì ní wò ولا sàn غائبا إلا má fọ nílé رددنا àjò kan láì ní darí ẹ̀dẹ́ láyọ̀ ولا مظلوما إلا má fẹ́ ní نصرنا àṣàbòtí fún kílẹ̀ láì ní ولا ìrànlọ́wọ́ ظالما إلا má wàá قصرنا falábòsí ẹ̀ láì ní mú ولا حاجة من ọlọ́run حوائج bùkátà kan lẹ̀ fún wa ní الدنيا bùkátà tayé àti والآخرة tọ̀run هي لك رضا tó yẹ pé ولنا ìyọ́nú rẹ̀ فيها wà bẹ̀ dáadáa صلاة sí bẹ́ẹ̀ fáwa náà إذا قضيتها àfikọ́ bá wa bí ويسرتها. àbùkátà bẹ́ẹ̀ kó jọ rọrùn fún wa يا أرحم wọ́rọ̀bá tó الراحمين. kẹ gbogbo akẹ́ni يا رب wọ́rọ̀bá tó العالمين. rìn gbogbo àgbáńláyé أقول قولي هذا àmọ̀ sọ̀rọ̀ mi báyìí mọ̀tọ̀rọ̀ وأستغفر àforíjì الله fún لي yín ولكم. àtàrà mi náà أقيموا الصلاة. ẹ para rẹ̀ jẹ́ kírun